Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ẹ làbọrú ẹ làbọyè hallelujah ọmọ gbogbo ẹ̀yin ènìyàn mi ọmọ ọdún àgbà. Ọlọ́run ọba Elédùmarè ò ní fi ẹnìkọ̀ọ̀kan wá sílẹ̀ o, mo sì júbà lọ́wọ́ ẹ̀yin àgbààgbà ló tún fẹ́. Ọlọ́run ní fi wá sílẹ̀. Ẹ jẹ́ kí ìyọ̀ǹda àfọ̀ṣẹ kékeré kan fún ẹ̀yin ènìyàn mi tí ẹ lè máa lò bí ẹnìkan jẹ yín ní nǹkan kan àbẹ́ fẹ́ gba nǹkan lọ́wọ́ èèyàn kan tó jẹ́ pé tẹ bá fi kíní ìbánu tẹni yóò fi ní yí òyìn padà tó jẹ́ pé ní tẹ bá ti yí fún náà ni ó ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ tí ò bá rí ṣe gan ara rẹ̀ ò ní lè balẹ̀ àṣírí kékeré báyìí ní gbèsè nǹkan tó le ṣùgbọ́n atákéré ìyọ́dún ni. àkọ́kọ́ bí wọ́n bá ẹsẹ̀ pàdé ìkànnì Ọmọ Ọ̀dọ̀ Àgbà fúngbà àkọ́kọ́ ìwọ náà lè subscribe sórí YouTube channel yìí ilé ó lè fún ọ láǹfààní láti lè máa rí àwọn nǹkan tí a yàn dá fọmọ aráyé ìwọ náà lè láǹfààní láti lè máa wò láti lè máa gbọ́ àti láti lè máa ṣe ewé a máa jẹ́ o egbò a máa jẹ́ àwọn tó nílé ayé ò ní kọ̀ ẹ̀ dí àìmọ́ ṣiṣẹ́ nìkọ̀ọ̀kan wa o. àfọ̀ṣẹ yìí ẹ jẹ́ ká ṣe ẹ lè máa wò pé iṣẹ́ yìí kékeré mọ̀ ni ṣùgbọ́n Ọlọ́run bá fi àlùbáríkà sí kéròjà pọ̀ kọ́ lóògùn kéèyàn fi gbogbo owó pátápátá kéèyàn fi rẹ èròjà nǹkan ni pé èèyàn ń ṣiṣẹ́ nǹkan kékeré báyìí lásán a máa ṣiṣẹ́ tó kọjá iṣẹ́ lọ àṣẹ lọ́wọ́ Ọlọ́run ọba Elédùmarè ni báwo láwo ṣe ṣe ẹ máa bá mi ká lọ. ẹ lọ bá mi lọ ra orí àparò lọ́dọ̀ àwọn eléwé ọmọ tó ti kí ẹsẹ̀ rẹ̀ tó ti kí bọ̀ ní ẹnu ẹ wá mú orí àparò yìí ẹ kàn rárá mi gígí kan bọ̀ ẹ bá mi fi lọ kó òwú ẹlẹ́nà tá a mọ̀ sí òwú aláǹtakùn ẹ fi kókó pọ̀ dáadáa kó sùrùgbó dáadáa ẹ bá mi jù sínú odó ẹ bá mi mú ewé igbó ewé ọ̀là igbó ẹ bá mi da díẹ̀ sí ẹ bá mi gún papọ̀ mọ́ ọṣẹ dúdú dáadáa ẹ gún pọ̀ mọ́ dáadáa ẹ bá mi mú kíní yẹn bá mi kó sínú ìwo ẹtu kékeré kan ọṣẹ yẹn lè pọ̀ díẹ̀ níwọ̀nba tẹ bá ní wẹ̀tù márùn ẹ lè kó sí márùn bẹ bá ní ẹ lè ra mẹ́fà kẹ kó sí mẹ́fẹ̀fà èèyàn kan tó bá súnmọ́ ẹ lè tún bò ó ẹ daṣọ pupa bò ní ẹ ra daṣọ pupa kékeré kan bò lórí tẹ bá fẹ́ lò ó ẹ ò pe gbólóhùn sí ẹ wá fi àwọn kan ọṣẹ orí ẹ tẹ bá lò gbogbo èèyàn ó ní gbólóhùn gbogbo nǹkan tẹ bá bá èèyàn sọ wọn ò ní yé òun yẹn padà ẹ ò mọ ní wípé ọmọ aráyé kan kì í rántí fi òwú aláǹtakùn rán sọ mo ṣèyí kì í jẹ́ kí àparò rántí fọ aṣọ rẹ̀ ọjọ́ tí òun nígbó bá mo gbọ́ ọjọ́ náà nígbó ń pa ó kí lágbájá kó má ṣe kọ ọ̀rọ̀ sí mi lẹ́nu tí ò bá kí ara rẹ̀ má ṣe balẹ̀ tí ò bá sì rí nǹkan tí n bá ní kó ṣe fún mi tó bá gbogbo lóye tó wá ẹsẹ̀ fi hàn kan ṣẹ̀ yẹn ọ wà lọ bẹ ẹnìyẹn ọ lọ bá sọ̀rọ̀ àṣẹ ní Elédùmarè sì fi àlùbáríkà sí o mo kí yín gan Ọlọ́run ní fi wá sílẹ̀ mo tún padà bọ̀ ó dìgbà.